torí ẹni tí ó sún ọṣẹ aṣọ rẹ̀ ní ẹni mọ́. Ìbà Ọlọ́run lé ní ìbà Òdùmarè. Aṣẹ̀dá ayé ìbà ayé. Mo ṣèbàrẹ̀ Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn, Ọlọ́run tó hàn, Ọlọ́run tó pamọ́. Apá ńlá tó solé ayé mú mímì tí mi sánmọ̀ òun lẹ̀. Kábíyèsí rẹ̀ Ọlọ́run, Ọlọ́run Òdùmarè. Ọba mi lọ́jọ́ gbogbo. Ìwọ l'Ọlọ́run Olódùmarè. Àkọ́kọ́ ni aṣẹ̀dá ayé, aṣẹ̀dá ọ̀run. Ìwọ l'Òdùmarè. Kábíyèsí Ọlọ́run. Mo ṣèbà ẹ̀yin tó ní ilé ayé, mo ṣèbà Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn. Mo ṣèbà ọkùnrin, mo ṣèbà obìnrin, mo ṣèbà ẹ̀yin ìyá mi. Mo ṣèbà gbogbo ẹ̀yin tá a jọ jẹ́gbẹ́ dédé. Mo ṣèbà obìnrin. Mo ṣèbà ọmọdé, mo ṣèbà àgbàlagbà. Ẹ jẹ́ ojú mi ṣe lénìí. Ọlọ́run Olódùmarè, mímọ́ lórúkọ rẹ. Ògo ni fún ọ lónìí. Nítorí pé ìwọ làwa yóò máa mì, ìwọ làwa yóò máa yìn, ìwọ làwa ó sì máa gbéga. Nítorí pé nínú òrìṣà ayé kò sí kan tó dàbí rẹ, Ọlọ́run Olódùmarè. Àwa fọpẹ́ fún àwa yìn ọ́ láyọ̀, àwa gbé ọ̀gá nítorí pé gbogbo làásìgbò, gbogbo ọ̀rọ̀ ńláńlá tá ń fetí gbọ́ lọ́tún lósì lórí ọ̀rọ̀ rally June 12. Tí a dúpẹ́ wípé Ọlọ́run ọba alààyè ó gba àkóso, kò jẹ́ ká gbọ́ kú ọmọdé, kò jẹ́ ká gbọ́ kú àgbàlagbà. Mo wá fọ ọpẹ́ fọ́lọ́run ọba mímọ́. Kábíyèsí rẹ̀ Olódùmarè. It's okay. Bàbá mi lékè gbọ́n sọ. Fẹ́ mú tọ́lọ́run ògún Ìgbòho ní àbàtà ẹni tó ń pètè gbòrò, Ìgbòho tó ń pètè gbòrò pẹ́pẹ́ dọwọ́ ẹ̀ múlẹ̀ nípele ló tún pele sí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé bàbá wa ti sọ̀rọ̀. Chief Sunday Igboho ti sọ̀rọ̀, ó ti kí gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá l'Amẹ́ríkà, ní Canada, ní London, ní Italy, ní gbogbo àgbáńlá ayé, ní Brazil, ní Dubai, ní gbogbo àpapọ̀. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Yorùbá lápapọ̀, ẹ ṣé ẹ kú dìde. Àjíǹde ara yóò sì máa jẹ́ yín. Àánú Ọlọ́run yóò máa bá yín gbé. Ògo Ọlọ́run á wà pẹ̀lú yín lọ́tún lósì. Nígbà tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá tó bá máa délẹ̀, gbogbo alápapọ̀ ojú wa ló máa ṣe, kò ní ṣẹ̀yìn wa. Àwa fọpẹ́ fún Ọlọ́run ọba mímọ́, Ọlọ́run ìyanu.
nítorí pé wọ́n lọ́lọ́run wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde tẹ́ ẹ ṣe rálì lánàá l'Abẹ́òkúta ní ìlú Ìbàdàn ní London ní ẹ̀yin tí Amẹ́ríkà ní gbogbo yín ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Àánú Ọlọ́run tó ti ń bá yín gbé kò ní fẹ́ nìkankan yín sílẹ̀. Ojú rere Ọlọ́run tó ti wọnú ayé yín kò ní fi gbogbo yín sílẹ̀. Àánú Ọlọ́run yóò máa bá yín gbé. Check out our game-changing TV deals. Get up to £400. Ògo Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lápapọ̀. Ìjọ lónìí mo tún dé bí mo ṣe ń dé. Ẹ̀yin ọmọ ìyá wa lórílẹ̀-èdè Yorùbá lápapọ̀. Mo fẹ́ pè yín sí àpèjúwe ńlá kan. Àpèjúwe ọ̀hún kò dẹ̀ jù báyìí lọ wípé atọ́kùnrin àtobìnrin yín ẹ jáwọ́ ogun jíjà kẹ́ ẹ sinmi ẹ̀dọ̀. Tẹ́ ẹ bá rántí pé ní ìgbà kan sẹ́yìn wá Chief Ọláwálé Káṣímáwá MKO Abíọ́lá pẹ̀lú bàbá wa Awólọ́wọ̀ ìjà Nàìjíríà náà jà títí tó fi parẹ́ sórí ẹ̀. Wọ́n fi àkókò ìrọ̀ gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Yorùbá lápapọ̀. Alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ látorí látorí ọ̀gbẹ́ni wa Sowore pẹ̀lú gbogbo àwọn ẹmẹ̀wà tó sì ń jà lórí ọ̀rọ̀ revolution lórí ilẹ̀-èdè Nàìjíríà. Àmọ̀ràn mi wá sí fún gbogbo yín ní wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ bá jẹ́ ká jọ pawọ́pọ̀ lẹ́ẹ̀kan ṣo kí gbogbo akájọ gbé arugẹ orílẹ̀-èdè Yorùbá lárugẹ àti gbogbo àwọn èèyàn wa ní South East. Ẹ̀yin ọmọ ìyá wa Ìgbò ni, ẹ̀yin Middle Belt ni. Ọ̀rọ̀ lórí revolution ò jẹ́ revolution tẹ́ ń pariwo. Ṣe jẹ́ kí gbogbo akájọ gbé self determination èyí tá ń ṣe yìí lọ. Kájọ fèsì ẹ̀ lẹ́ẹ̀kan ṣo. Kájà àjàgbara yìí. Ìfihàn àti ìpolongo lórílẹ̀-èdè pé a fẹ́ dá dúró. Ẹ̀yin Ìgbò, ẹ̀yin Yorùbá pẹ̀lú gbogbo ẹ̀yin Middle Belt, ẹ fi ọ̀rọ̀ revolution sílẹ̀. Tó bá wọn àwọn Haúsá tó ṣe eré tó bá wọn kó má ṣe eré. Ọ̀rọ̀ orílẹ̀-èdè àwa Yorùbá òun ló jẹ́ àwa lógún, ló jẹ́ gbogbo ọmọ káàárọ̀ oòjíire lógún. Ọ̀rọ̀ lórí revolution Nàìjíríà kò kàn wá nítorí pé àwọn ò ṣe Nàìjíríà mọ́. Nítorí pé gbogbo kangaroo èyí tí orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe lápapọ̀ láti 1960 títí di ọjọ́ èní. Àwọn ẹnìkejì wa yìí àwọn ló ń ṣe ìjọba ìlú pẹ̀lú gbogbo ìjọba tó ń ṣe láti 1960 láti 1967. Àwọn ló kírètì gbogbo òṣòro lórí gbogbo làásìgbò èyí tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Haúsá pẹ̀lú lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Wọ́n fi wọ́n joyè àwòdì, wọn ò lè gbádìí ẹ̀.
ọ̀rọ̀ yìí yẹ kó yí ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ pẹ̀lú ẹ̀yin Ìgbò ẹ yé dààmú mọ́ ẹ yé ṣe kìràkìtà lórí ìgbéyàwó tí ò lè gbégbé ẹnì kankan wá. Iṣẹ́ Olúwa ni àṣejèrè ní tiẹ̀. Owó ń bá ẹ gbé, ọmọ ń bá ẹ gbé, àlàáfíà. Nàìjíríà ò gbè wá. Ẹ jẹ́ á padà sórílẹ̀-èdè wa, orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń jáde tẹ́ ń protest lórí wípé revolution jẹ́ revolution. Tó bá wù Buhari kó kó ẹrù ẹ̀. Tó bá wù ọ̀gágun wa orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kó kó ẹrù ẹ̀. Kódà àwọn ará ẹ̀ lọ́hùn mú pẹ̀lú gbogbo àwọn ẹ̀mẹ̀wẹ̀ ẹ̀. Nítorí pé bóyá àìlójútì ni. Nítorí pé màá ṣe. Bàbá yìí dìbò ní ọdún kìíní, lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta, ẹlẹ́ẹ̀kẹrin tọ́wọ́ ẹ̀ tó lélẹ́yìí. Èmi ò rí bíi tí orí ààrẹ orílẹ̀-èdè tó ti ń lọ kọ́ àwọn ọ̀ràn kan tàbí ìran kejì. Wípé kọ́ máa bá àwọn èèyàn ń jà. Ọmọ ń bá ẹgbẹ́ àlàáfíà tún tẹ̀lé òkìkí ń kàn sí wọn ò mọ̀ bó ṣe jẹ́ ọ̀gá bẹ́ẹ̀ mọ̀ kí ẹ Olúwa ni ò fún wọn ṣe é sà. Tàbí láti máa gbé àwọn èèyàn wá láti gbọ̀gbọ̀rọ̀ èèyàn láyè láti máa wo orílẹ̀-èdè láti kó bọ̀ wọ́n láti wá gba ìjọba tàbí láti wá pa àwọn orílẹ̀-èdè ẹ̀rùn tàbí ẹ̀yà kan. Èmi ò rí níbi tí ẹ̀yà kan ti ń bá ẹ̀yà kejì jà. Ẹ̀yin Yíbò, ẹ̀yin Yorùbá, ẹ fi ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà sílẹ̀. Ẹ jẹ́ ká ṣe àfihàn èyí tó dájú kí gbogbo wa ká padà sórílẹ̀-èdè titi wa. Kílẹ̀ Yíbò dá dúró, kílẹ̀ Yorùbá dá dúró, kí Middle Belt kó dá dúró. Ká ní ìpínlẹ̀ titi wa, ká ní orílẹ̀-èdè tiwa. Yorùbá nation làwa ń fẹ́. Ẹ rí i pé má fọkò mi dáná ọjọ́ kan ló ń wá. Ẹ rí i pé gbogbo àwọn tó ń ṣèjọba ọ̀pọ̀ wọn aláìní làákàyè tó péye ni wọ́n ń torí pé bí ìjọba kan bá wà tó jẹ́ pé gbogbo ohun tó bá ti ṣe òun ló dájú tàbí òun ló dára jù tí ò sí nínú kábínẹ̀tì ẹ̀ kankan tàbí àwọn èèyàn ẹ̀ kankan tó lè pèsè àpèjúwe. Nítorí pé bámúbámú ni mo yó, gbogbo ohun tí n bá ti pa mo pa ni ọ̀rọ̀ tí n bá sọ ó di àṣẹ. Òun ni àwọn ààrẹ orílẹ̀-èdè wa ló gbé títí. Ignorant yìí òun ló tì wọ́n dórí Twitter. Gbogbo iléeṣẹ́ lápapọ̀ ló ní rule and regulation wọn. Twitter ní rule and regulation. Ohun tó fi lè mú Twitter tó fi lè báńdì odidi tó fi lè delete gbogbo ọ̀rọ̀ odidi ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà táwa ní Nàìjíríà. Ẹ rí pé ọ̀gbẹ́ni wa bàbá wa Lai Mohammed ó yẹ ká ẹ dáwọ́ bojú ni o. Nítorí pé láti ban Twitter ní Nàìjíríà nǹkan tó burú jáì ni. Ìlú tó ń wá ìlọsíwájú lọ́dọ̀ àwọn United Nations tàbí tó ń wá ìlọsíwájú lọ́dọ̀ America tàbí lọ́dọ̀ European tàbí nínú àgbáńlá ayé. Ìyẹn fi hàn dájúdájú pé dictatorship government òun lẹ́rìn sí rán lórílẹ̀-èdè Nàìjíríà. Àfi kí Ọlọ́run alààyè kó jẹ́ kí ààrẹ wa kó sùn kàkà kó ronú. Nítorí pé lórí títí ààrẹ ọ̀gbẹ́ni wa ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà orí bàbá yìí òun ni ìlú ti pín. Nítorí kò ní ọ̀rọ̀ rẹ̀ kan tó dára lẹ́nu. Ó ń gbè lórí ìran tó wà lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ maybe ẹ̀yà 360 something ni wá. Lórílẹ̀-èdè Yorùbá àwa Yorùbá wà ń bẹ̀, bẹ́ẹ̀ ni Yíbò wà ń bẹ̀, bẹ́ẹ̀ lẹ́yìn ará Nọ́ọ̀tì wà ń bẹ̀, bẹ́ẹ̀ làwọn Middle Belt wà ń bẹ̀, bẹ́ẹ̀ làwọn Bọ̀rọ̀nú wà ń bẹ̀.
kì í ṣe ẹ̀yin darandaran jẹ̀ nìkan ìran yín nìkan kọ́ ló ní Nàìjíríà tá a bá wò ó lọ sókè tá a wò ó lọ wálẹ̀ ẹ bá àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ni nínú àwọn Haúsá ẹ bá wọn lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹ bá wọn lórílẹ̀‐èdè wọn kó tó di pé ẹ gà wọ́n lọ́rùn èyí tẹ́ ẹ ṣe kọjá ní Ìlọrin ní ọjọ́ àkọ́kọ́ láti wá kó ogun jà Àfọ̀njá òun náà lẹ tún gbójúlé tẹ́ fọkàn tì tẹ́ ẹ lérò wípé ẹ lè wá gba ilẹ̀ Yorùbá kẹ́kọ̀ọ́ àwọn èèyàn yín sí ojoojúmọ́ lẹ́ ń fi tírélà ru àwọn èèyàn wá ojoojúmọ́ lẹ́ ń fi bọ́ọ̀sì lóòdù àwọn èèyàn wá ìyàlẹ́nu tó jẹ́ ìyàlẹ́nu fún mi gbogbo àwọn tó lọ dúró fún asylum tàbí tó wà ní camp ẹ rí àwọn èèyàn láti kó wọn kó nínú camp yẹn wá sí state ẹ fún wọn sínú oko òyà ẹ wá ń lọ kó àwọn ọ̀ràn kan wá láti Niger láti Senegal láti Mauritania láti Republic of Benin àti láti Chad Mali láti wá fi wọ́n ìfẹ́ di ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ Yíbò kí ni Yíbò ṣe tó di ohun tó yẹ pé gbogbo àwọn innocent people àwọn aláìmọ̀wọ́ aláìmẹsẹ̀ òun ni ọ̀gbẹ́ni orílẹ̀-èdè wa pẹ̀lú àwọn alágbára àwọn àmì ẹ̀ àwọn náà yìnbọn pa tó ń ju bọ́ǹbù lù wọ́n àfi ká lẹ́hùn ẹlẹ́dàá Olódùmarè kó rọ́ gbogbo àwọn ọmọ Yíbò pẹ̀lú gbogbo àwọn èèyàn wa tó ti pòfò ẹ̀mí ní ilẹ̀ Gàngán ní ìlú Ọ̀yọ́ wa ní Ọ̀yọ́ state àfi kọ́ lọ́n kó dúró wọn lójú. nílé àná òṣìkà èmi má bàbá ṣèyàwó nílé àná òṣìkà orí mi má bàjẹ́ tèmi ó gbé ẹ̀dá mi má bàjẹ́. ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi pé ọ̀gbẹ́ni wa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àgbàlagbà ní lẹ́gẹ̀sì wo ni bàbá yìí fẹ́ fi sílẹ̀ pé lórí mi nílẹ̀ Nàìjíríà ló ti túká eléyìí ò dé fa ìjà kò fa aṣọ kò fa ìjà ohun tó ṣe kókó ni wípé ohun tó yẹ kí bàbá yìí ṣe nítorí ìyàgbẹ́ bíntín létí ọbẹ̀ àwọ̀ ọbẹ̀ gbẹ̀gìrì bí ojú bá tán bẹ̀ ọkàn ò ní tán bẹ̀ tẹ́ ẹ bá pètè pèrò láti dá wàhálà lásìgbò sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí láti bá Yorùbá tàbí Ìgbò jà kò síhun tẹ́ ẹ lè fi ṣe àjọṣepọ̀ tó dán mọ́rán kò ní ṣẹlẹ̀ láyé. ó yẹ kí bàbá yìí ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí ó yẹ kó pe gbogbo àwọn ẹ̀yà Yorùbá ní Ìgbò ní Middle Belt ní South ní pẹ̀lú gbogbo àwọn ẹ̀yà tó kù láti jókòó láti ṣe national dialogue ní round table kí lẹ fẹ́ kájọ ṣe ìdí oníkálukú á fi ẹ̀hónú ẹ̀ hàn ṣùgbọ́n ẹ̀yin ará bí ẹ kọ̀ jálẹ̀ ó dẹ̀ ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ ẹ̀yin ò ráwọ̀n dẹ̀dẹ̀ ẹ̀yin lérò pé ayé sì jọ bí ayé àtijọ́ ẹ lérò pé ó sì jọ 1967 mo wá fi mímọ́ fún Ọlọ́run Olódùmarè ọba àmì Òdùmarè àlìmúlíkù lọ́lọ́run àlìmúmínú ni wọ́n Olódùmarè ọba mímọ́ Ọlọ́run ìyanu ọba tó pètèpèrò tó bá wa lo bàbá wa Wọlé Ṣóyínká tó lọ gbé fáìlì wa wọlé sí United Nations pẹ̀lú àwọn bàbá Bánjí Akíntóyè ní àpapọ̀ ní àwọn ọ̀jọ̀gbọ́n sàdánkátà yín òṣùbà yín rèé àánú Ọlọ́run á bá yín gbé nítorí tí ò bá sí bẹ́ẹ̀ ni àwọn ará bí yìí ní ìjọba àwọn adarí wa ní nọ́ọ̀tì ní àrẹ̀wá àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wọ́n lérò pé bámúbámú ni mo yó pé táwọn bá ti pe àwọn èèyàn táwọn bá ti pé nílẹ̀ Nàìjíríà àwọn ló lẹ́nu ọ̀rọ̀ láì mọ̀ wípé Ọlọ́run adẹ́dà ọba adáyé àwọn èèyàn tó sọ pé àdùbúlẹ̀jà ní Yorùbá wọn ò parọ́ rárá òṣùbàrẹ̀ rí Ọlọ́run Olódùmarè tótó rí ọba mímọ́ Ọlọ́run àkọ́kọ́ ìwọ làwọn yóò máa yìn ìwọ làwọn yóò sì máa gbéga nítorí pé nínú òrìṣà ayé kò sọ́kan tó dàbí rí Ọlọ́run nínú ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ kò tó wọ gbogbo mọ̀ ètè ìkà èyí tí àwọn Haúsá pẹ̀lú àwọn adaranjẹ èyí tó ti gbójúlé tó ń ṣe tẹ́lẹ̀ rí
wọ́n lérò pé àwọn yóò kó gbogbo Yorùbá pẹ̀lú Ìgbò sí oko ẹrú káwọn máa jẹ gbogbo nǹkan táwọn fẹ́ jẹ. Ìgbanilójútì ńlá ló jẹ́ fún wọn. Ẹ ṣe ìjọba ní ààrẹ orílẹ̀-èdè ẹ̀ẹ̀kan ṣo ní ọmọ Yorùbá wábẹ̀ bódẹ̀ jẹ́ ẹ̀ẹ̀mejì. Bàbá wa Abíọ́lá ó di ìbò ẹ̀yin èèyàn jẹ́ kó wọlé. Ìjà olùdé wo ló wá wà ńlẹ̀ tán fún Babangida lẹ́nìí? Gbogbo ẹ̀yin ọ̀tá Abíọ́lá òkìkí yóò parẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá Abíọ́lá jà tẹ́ ní Abíọ́lá ò ní dórí ipò. Ìmọ̀lẹ̀ wà lẹ́nìí. Abíọ́lá ti ní June 12 ní National Public Holiday. Àwa Yorùbá mọ̀ ọ́, àwọn Ìgbò mọ̀ ọ́, gbogbo ilẹ̀ Nàìjíríà mọ̀ pé Abíọ́lá ò ní father of the democracy. Babangida tó àná ìbò ìjà agbórúkọ ẹ̀ mọ́. Kábíyèsí rẹ̀ Ọlọ́run ọba ṣèkan má fi kan sílẹ̀, ọba tí kìí ṣe kan kó pa kan tì. Ìwọ ní gbogbo èrò ayéyè ẹ wá wo ibi tí ọ̀rọ̀ Abíọ́lá já sí, ọ̀rọ̀ ẹ̀ já sí rere. Ìjẹ́ lánàá àwọn ará wa lórílẹ̀-èdè Abẹ́òkúta ẹ wo tó tán pa òkìkí ẹ̀ ó kàn káàkiri já gbogbo àgbáńlá ayé. Àwọn Yorùbá dìde wọ́n lọ fi ẹ̀hónú wọn hàn ní Abẹ́òkúta lánàá. Àwọn ti Ìbàdàn jáde. Àwọn ti Ìbàdàn jáde bó tiẹ̀ ti lè kọjá àwọn taré Èkó. Ìjà Nàìjíríà náà sì ń jà lórí revolution. Ọlọ́run ní jẹ́ ó pẹ́ kó tó yé yín. Tó bá yé yín ni ọ̀rọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bẹ̀. Ẹ jáwọ́ nídìí àpọ̀n tí ò yọ̀. Ẹ lọ gbé àgbàdo omi lákà ẹgbẹ́ kan náà. Nítorí pé ẹnìkan kò lè jà fún Nàìjíríà. Eré Nàìjíríà l'Abíọ́lá sá tó kú sórí ẹ̀. Eré Nàìjíríà ni bàbá wa Awólọ́wọ̀ sá ló kú sórí ẹ̀. Eré Nàìjíríà ni bàbá wa Gani Fáwẹ̀mí ló sá títí ló kú sórí ẹ̀. Eré Nàìjíríà làwọn bàbá wa Jákàndé pẹ̀lú gbogbo àwọn bàbá wa Jásìn pẹ̀lú bàbá Bọ́lá Ìgè. Eré Nàìjíríà náà sá títí tó kú sórí ẹ̀. Kò sí èsì kan tàbí ìyìn kan ní ilẹ̀ Nàìjíríà. Wọ́n ní gbogbo ibi téèyàn bá fi wà láàrin ọdún kan sí ọdún méjì sí ọdún mẹ́ta fún odidi complete 60 years tí ò sí ìyípadà, kò sí ọ̀nà tó dára, kò sí iná tó dúró, kò sí ilé, kò sí omi. Àwọn ajínigbé lẹ́tún introduce láti máa wọnú ilé lọ pa àwọn èèyàn. Nàìjíríà ni mo ti kọ́ ń rí láti gba fọ́rínà láyè láti máa worí ilé èdè máa ń jí àwọn ọmọ ìlú ẹ̀ gbé. Ọlọ́pàá lè rí nǹkan kan ṣe. Nàìjíríà ni mo ti rí tí àwọn ìjọba army tó ti ń gbà wọn fọ́rínà láàyè láti máa pa àwọn èèyàn ẹ̀. Nàìjíríà láti rí táwọn DSS tó ti ń gbà wọn fọ́rínà láàyè láti máa bà orílẹ̀-èdè wọn jẹ́. Nàìjíríà ni mo ti kọ́ rí tí àwọn Navy, Air Force tó ti ń gbé ogun tí orílẹ̀-èdè wọn láì jẹ́ wípé ogun dé tàbí ọ̀tẹ̀ dé. Ṣé nítorí pé self-determination yìí táwọn Yíbò ń ṣe? Àti pé mo ní ìròyìn ńlá kan láti fi tó gbogbo ẹ̀yin Nàìjíríà létí, exactly ẹ̀yin ọmọ Yorùbá ní àpapọ̀, nítorí gbogbo ìròyìn Fúlàní tí ìròyìn àwọn aráabí ìta ń wí àwọn adaranjẹ èyí tá ń pariwo lọ́tùn ariwo kìkì tẹ́ fún wọn ó ti pọ̀ ju ohun tó ń gbé dání lọ. Ṣùgbọ́n tá a bá fi rí tí ààrẹ orílẹ̀-èdè bá fi lè kó ìbọn fáwọn àmì tàbí àwọn ọlọ́pàá tàbí àwọn èèyàn láti pa kankan nínú ìran àwọn èèyàn, ìran Yorùbá tàbí ìran Yíbò tàbí ìran Middle Belt, Ọlọ́run alààyè, ọba mímọ́ aláwù, ọba tó ga jù ayé òun tó ga jù ọ̀run lọ, tó jẹ́ nítorí pé àwọn èèyàn fi ẹ̀hónú wọn hàn báwọn fẹ́ jáde kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ni lọ́fẹ́ torí ẹ̀ láti pa wọ́n láti ro wọ́n kúrò lórí ilẹ̀. Mo mọ̀ wípé bó ṣe lè kó rí gbogbo àti lò ọ̀gágun wa ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà
ó lè lò kọjá ọdún méjì mọ́ ń bẹ̀ mọ́. lẹ́yìn ẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ á wá bẹ̀rẹ̀ sí tẹ̀lé ìrun ẹ̀ lórí ọmọ ẹ̀ lórí gbogbo ohun tó dáwọ́lé gbogbo ohun tó ṣe sílẹ̀ àwọn ẹ̀jẹ̀ tẹ́ ti ta sílẹ̀ yìí á bẹ̀rẹ̀ sí tẹ̀lé ẹ̀ nítorí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tí ó fa ìjà ni ọ̀rọ̀ tó yẹ pé kí akọ àti abo olówó ni mẹ̀kúnnù ni láti local government ni títí dé ward ni láti ward títí dé state láti state títí dé federal bẹ́ẹ̀ pé kájọ jókòó àpapọ̀ kájọ sọ̀rọ̀ kájọ mọ ibi tẹ́nì kọ̀ọ̀kan ń lọ tó bá jẹ́ referendum la fẹ́ ṣe kájókòó kájọ ṣe kí àjọ òwò kí lẹ́yìn ní lọ́dọ̀ yín tẹ̀ ń fẹ́ máa tà fún wa kí làwa ní lọ́dọ̀ wa táwa náà fẹ́ máa tà fún yín. kí àjọṣe tó dára kó jọ wà bó bá jẹ́ pé láti òkè ọya lẹ́tí ní màálù kó màálù yín wá pẹ̀lú ọkọ̀ yín kò ní jẹ́ pé ẹ máa fi màálù jẹ oko àwọn àgbẹ̀. tó bá jẹ́ pé òbí làwa ní ní ilẹ̀ Yorùbá tàbí orógbó àwa náà á lè máa supply ẹ̀ fún yín àájọ ṣe òwò ní àṣepapọ̀. kò ní jẹ́ hílàhílo láti gbẹ̀mí àwọn èèyàn. ìjókòó tẹ́ ẹ pé kájọ jókòó nìyẹn tó bá jẹ́ pé awọ ẹran lẹ ní lókè lọ́hùn ó yẹ ká ẹ pè wá kájọ jókòó kí ilẹ̀ Yorùbá kó dá dúró kí ilẹ̀ Yíbò kó dá dúró kó ní kálukú padà sórílẹ̀-èdè ẹ̀ ní ẹlẹ́yàmẹ̀yà kẹ́ padà sórí ẹ̀yà yín káwa náà dúró lórí ẹ̀yà títí wa káwa jọ wà nínú African pẹ̀lú West African lápapọ̀. ṣùgbọ́n tẹ́ ẹ bá fogun ṣe ó lè wù kó pẹ́ ilẹ̀ Yorùbá á dá dúró ilẹ̀ Yíbò á dá dúró Middle Belt á dá dúró àjọṣe kankan ò ní sí láàárín wa mọ́ nítorí pé àwọn adarànjẹ àwọn ọ̀daràn àwọn pààyàn tó ń darànjẹ tó ń káàkiri òkìkí táyé fún wọn ó ti pọ̀ jù mélòó ni wọ́n gbogbo ogun tá a lérò wípé ó lè jà wá tí ò bá jẹ́ pé ààrẹ orílẹ̀-èdè wa tó ń gbè sẹ́yìn ìka kan nítorí pé ó ti jẹ́ pé ìran ẹ̀ ni wọ́n. ó dá mi lójú pé kò yẹ kó le tó bẹ́ẹ̀ yẹn. ṣùgbọ́n nítorí pé ó ní ìgbàgbọ́ wípé òun yóò mú orílẹ̀-èdè wa òun yóò túká òun yóò kó nǹkan ogun fún àwọn èèyàn òun láti fi bọ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá jẹ́ pẹ̀lú ilẹ̀ Yíbò. Ọlọ́run ní fún yín ṣe o ẹ̀yin Yorùbá ẹ fọkàn balẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní nǹkan ẹ̀jẹ̀ egbò ẹ̀rùn pákò ẹ̀jẹ̀wé ẹ múra sílẹ̀ bí àwọn ará bíi wọn tó wa kò sí bá ṣe lè ṣe tó ọ̀nbá àlọ́kọ́ gbogbo àwọn tó wà nínú Sudan wa ọ̀nbá àlọ́kọ́ gbogbo àwọn tó wà ní Mali wa tẹ́ ẹ bá rìnrìn àjò rí tẹ́ ẹ dé Bamako tàbí tẹ́ ẹ dé Bobogla so tàbí ní Wàgáì ẹ lọ síbẹ̀ tẹ́ ẹ bá ti kọjá Ṣakí tẹ́ ẹ ti lè kọjá Ṣakí tẹ́ ẹ kọjá orí odò píṣípíṣí kan tó wà ńbẹ̀ tẹ́ ẹ bá ti lè kọjá ẹ̀ tẹ́ ẹ ti ń lọ láti lọ sí Paraku nílùú Matthew Kereku tẹ́ ẹ bá ti lè kọjá ẹ̀bẹ̀ sókè lọ́hùn gbogbo bẹ̀ ní gbogbo ilẹ̀ yìí aṣálẹ̀ ní gbogbo ẹ̀ kò sí nǹkan kan bẹ̀ tó o bá ṣiṣẹ́ ní Burkina Faso o ò lè ṣiṣẹ́ àgbẹ̀ kó o rérè ń bẹ̀ yàtọ̀ sí òwú tó ń gbìn bó o bá lọ síbẹ̀ tí o bá fi lè lọ ẹnikẹ́ni tó bá lọ síbẹ̀ tó o bá fi tán lára ẹ̀ lọ́wọ́ ẹ̀ tàbí lápò ẹ̀ á jẹ bírígìdì ní ìyà nítorí pé aṣálẹ̀ ni òun ló mú àwọn èèyàn yìí tó fi ń rọ́ wá pé nínú ohun tí ààrẹ orílẹ̀-èdè pẹ̀lú àwọn ará ẹ̀ tán pèsè pèrò pé táwọn bá ti pa wọ́n gbogbo ibi táwọn bá ti ń pa àwọn á pa fúlẹ̀jì run táwọn bá run ìgbèríko àwọn á fi yín síbẹ̀ táwọn bá ti ń run ìgbèríko àwọn á fi yín síbẹ̀ ẹ̀yin ará Ògùn state gbogbo ẹ̀yin ti Ìláró
gbogbo ẹ̀yin ti Ìjòhùn, gbogbo ẹ̀yin ti gbogbo tata Ìjòhùn, gbogbo ẹ̀yin ti Ìlara, gbogbo ẹ̀yin ti Ìdọ̀fà, gbogbo ẹ̀yin ti Ìmẹ́kọ́, lọ bẹ́ẹ̀ Ayétòrò ni, Ìṣàgá ni, Ìṣàgá Orílẹ̀ ni, Ìmáṣàyí ni. Gbogbo yín ẹ má sùn àsùnpìyè, ẹ má sùn àsùnpara. Ohun tó bẹ̀rẹ̀ láti Rándù ní Abẹ́òkúta tó fi lọ sí ọ̀nà Làlátẹ̀. Gbogbo ẹ̀yin aráàlú yìí, ìkọ̀kan làwọn ajínigbé, àwọn darandaran, àwọn pààyàn. Ìkọ̀kan náà máa yọ yín lẹ́nu nínú àwọn abúlé yìí. Gbogbo ẹ̀yin ará abúlé yìí, ẹ gbẹ́dọ̀ sinmi, ẹ gbẹ́dọ̀ lajú yín sílẹ̀ kí ogun kó kó yín lọ. Gbogbo ẹ̀yin ọba ìlú, ẹ̀yin ọba olóṣèlú, ọba olóṣèlú ní ilẹ̀ Àwórì, tẹ́ ẹ ti torí ohun tẹ́ ẹ fẹ́ jẹ, ohun tẹ́ ẹ fẹ́ mu, tẹ́ ẹ ti bà orílẹ̀-èdè yín jẹ́, tẹ́ ẹ ti bà ilẹ̀ Àwórì jẹ́, tẹ́ ẹ ti dá ẹkún pẹ̀lú ojú kíkorò sáàárín ìlú tó jẹ́ gbogbo àwọn àjòjì lẹ́ ń gbé wọn lé àwọn èèyàn wa lórí. Gbogbo ọba kọ́ba tó bá hurú ìwà yìí tàbí gbogbo ọba kọ́ba tó bá ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí, ọba yóò nídìí láti tún sọ̀rọ̀ àlùfàǹṣà sáwọn aráàlú. Ọba yìí nídìí àtúnṣe. Ọba kọ́ba tó bá ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ Àwórì lápapọ̀, ẹ nídìí àtúnṣe láti pe àwọn èèyàn yín mọ́ra, láti bẹ̀ wọ́n kí àjọṣe tó lágbára àti èyí tó dáa kó bá lè bu orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Àwórì lápapọ̀. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ Àwórì tẹ́ ẹ ti fi òṣèlú wọ orílẹ̀-èdè Àwórì láti tàwọn ara yín nù, ẹ ṣọ́ ara yín. Kábíyèsí eléyìí jẹ́ ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin kábíyèsí. Ẹ má tàwọn ọmọ yín nù, nítorí bí Yíbò bá wá tó bá jẹ chairman tàbí ó lọ fún House of Assembly, gbogbo nǹkan tó lè kó rí níwọ̀nba àgbà tó bá ti débẹ̀, tó bá máa kó ń bẹ̀, á ta ilé, á ta ọ̀nà, tàbí pé kó kó ẹrù ẹ̀ kó sá lọ. Ẹ ní rí ní community yẹn mọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ ìlú yín ni, ẹ̀sálẹ̀ kó tiẹ̀ jọmọ Yorùbá, á sì rí, á ní nǹkan kan tó sì máa ṣe. Tàbí ẹ̀yin Àwórì, ẹ ti sún àsùnpìyè. Ẹ̀yin ọba tẹ́ ń gbà àgbà tẹ́lẹ̀ tàbí àbẹ̀ tẹ́lẹ̀ lórí àwọn èèyàn yín, ẹ lọ ṣọ́ra. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí, èmi ò wá síbí láti bú yín, mi ò dẹ̀ wá síbí láti sọ̀rọ̀ tí ò dá fún ọba kankan. Nǹkan ẹyọ kan tí mo ní ṣíṣe kò ju wípé kí n pẹ̀yìn ọba yìí sí àpèjúwe láti bá yín sọ̀rọ̀ pé ká ẹ padà lọ sí ààfin yín, kẹ́ ẹ gbé aago, kẹ́ ẹ lù ú, kẹ́ ẹ pa àwọn èèyàn yín àtàwọn tó wà lókè òkun àtàwọn tó wà nílé àtàwọn tẹ́ ẹ ṣẹ̀ àtàwọn tẹ́ ẹ ṣẹ̀, kẹ́ ẹ ní ọ̀rọ̀ tó dáa. Ẹ má bọ orí ìpèrè, ẹ má bọ orí ìpèrè bàbá wa Ògúnfúnmi nírèjẹ, nítorí pé kẹ́ ẹ rántí pé tẹ́ ẹ bá ba ilé jẹ́, tẹ́ ẹ bá ba ọ̀nà jẹ́, alẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ Àwórì àbí gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti ṣẹ̀ tàbí nǹkan kan, ẹ pẹ̀tù sí wọn nínú, kẹ́ ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Wọ́n ní ìdọ̀bálẹ̀ ẹyọ̀kan ó sànṣẹ́ biribiri 100. Tí kábíyèsí bá sọ pé I'm sorry, American lódìdí American sọ pé I'm sorry, ẹ̀yin náà lè sọ pé I am sorry fún nǹkan tẹ́ ẹ bá ti ṣe tó kù díẹ̀ káàtó, kí ìṣọ̀kan àti ìfẹ́ kó lè padà sórílẹ̀-èdè Àwórì lápapọ̀. Mi ò ní dárúkọ orílẹ̀-èdè, mi ò dẹ̀ ní dárúkọ ọ̀lù, ṣùgbọ́n gbogbo ẹni pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí mo ń nà ní pọ̀pá yìí, gbogbo ẹnikẹ́ni tó bá tabà kó lọ padà, kó lọ túnbẹ̀ ṣe. Ọlọ́run ní já rógun, Ọlọ́run ní já rọ́tẹ̀. Ọlọ́run á ṣàánú ẹni kankan wá. Gbogbo ojú tó ń wò mí, gbogbo ẹ̀yin tẹ́ wà nínú group mi, tí ẹ bá ti ń gbọ́ ohùn lẹ́nu mi, mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ máa bá mi share program yìí,
lórí Facebook ni, lórí WhatsApp ni, lórí YouTube ni. Owó tẹ́ fi ń ra data Ọlọ́run á máa pèsè fún yín. Ẹ máa rí náà, ẹ máa rí lò, ẹ máa rí jẹ, ẹ máa rí mu. Àjíǹde ara máa jẹ yín. Ojú rere la fi ń wowó láyé, ojú rere la fi ń wẹ̀ lálẹ́ kẹ́yìn lọ́nà. Gbogbo wà tí fìtílẹ̀ nìkankan yín bá ti wù tí ò dára, Ọlọ́run Olódùmarè á jọ̀wọ́, ọba mímọ́, ọba aláwòrábí, á bá mi fọwọ́ rẹ̀, á bá mi fi tún yín ṣe. Àánú Ọlọ́run abẹ́nìkankan yín gbé, ojú rere Ọlọ́run á wo gbogbo yín lápapọ̀. Tẹ́ ẹ bá ti ń nawọ́ sẹ̀mú ní ẹ máa rí mú, tẹ́ ẹ bá ti ń lanu láyé ẹ sì máa rí èèyàn pè. Gbogbo ẹ̀yin ará Ọ̀tà, gbogbo ẹ̀yin t'Agége, gbogbo ẹ̀yin ti Mushin, gbogbo ẹ̀yin ti Ìkẹjà, gbogbo ẹ̀yin ti Ìsọlọ̀, gbogbo ẹ̀yin t'Ẹ̀gbè, gbogbo yín lápapọ̀ dé pápá láǹtó dé Ifọ̀, dé gbọ́ Adó Odò, gbogbo yín ní àpapọ̀ ẹ gbáradì, ẹ má sun àsùnpìyè, ẹ má jẹ́ káwọn ajínigbé, àwọn darandaran ẹ má jọ wọ àdúgbò yín láti wá sun ilé yín. Ẹ má sun àsùnpìyè, ẹ ṣe ààbò ètò ààbò èyí tó péye. Ẹ má jẹ́ kó dàbí ti Ìgàngán. Gbogbo ẹ̀yin ọmọ OPC pẹ̀lú bàbá wa Gani Adams, àjíǹde ara máa jẹ yín. Wọ́n á fi àkókò yìí kí gbogbo ẹ̀yin ajìjàgbara pátápátá ní Èkìtì, Oǹdó ni, Ọ̀yọ́ ni, Ògùn ni, káàkiri orílẹ̀-èdè Yorùbá títí dé Kàbà, títí dé Kogi, dé Ìlọrin, Iléṣà ni, bẹ́ẹ̀ dé Abẹ́òkúta, dé gbogbo orílẹ̀-èdè. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ń ṣe dáadáa. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń túyẹ́yẹ́ tẹ́ ń túyàyà tẹ́ ń ṣe àfihàn fún gbogbo àwọn èèyàn. Bẹ́ẹ̀ ṣe ń ṣe àfihàn yìí. Ẹ má tàn lé mọ́. Tẹ́ ẹ bá ti tún lọ síbi rálì kan, ẹ fi àwọn alágbára, ẹ fi wọ́n de ilẹ̀ sí ilé. Nítorí nǹkan tí àwọn darandaran tó ṣe kọjá, nígbà tó mọ̀ pé gbogbo àwọn alágbára ló ti jáde nínú ilé, náà fi lọ láti lọ ba ìlú Ìgàngán, láti lọ ba ìlú yẹn jẹ́. Gbogbo yẹn má ṣe jáde tán lé mọ́. Àánú Ọlọ́run á bá gbogbo wa gbé, ojú rere Ọlọ́run á wà pẹ̀lú wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ní àpapọ̀, gbogbo ẹ̀yin tá a jọ ń ṣe àjìjàgbara lókè òkun ní ilẹ̀ Yorùbá, ní gbogbo àgbáńlá ayé, ojú rere Ọlọ́run á wà pẹ̀lú yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń ná tọ́rọ́ tẹ́ ń ná kọ́bọ̀, ẹ̀sálẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jáde lánàá láti Peckham títí dé Westminster ni, dé Trafalgar Square ni, ẹ̀yin tí Amẹ́ríkà ni, ní White House ni, níwájú United Nations ni, ẹ̀yin tí Australia ni, ẹ̀yin tí Italy ni, bẹ́ẹ̀ ẹ̀yin tí Germany, wá lọ bẹ́ẹ̀ títí dé ìlú Brazil. Gbogbo yín, àánú Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ máa rí jẹ dédé ẹ̀yin tí Canada, níwájú jẹ mímu tì. Gbogbo ẹ̀yin ọmọ káàró òjíire, àánú Ọlọ́run á bá yín gbé. Ànírí gbọ́mọgbọ́mọ, ikú aya ò ní ṣẹlẹ̀, ikú ọmọ ò ní ṣẹlẹ̀, àwọn ọkọ wọn ò ní kú. Gbogbo àwọn ọba ìlú, Ọlọ́run á yí wọn lọ́kàn padà. Ẹṣin ọba jókòó pẹ́, àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Tá a bá ti ń nawọ́ àmárímú, tá a bá ti ń lanu àárẹ̀ èèyàn pé ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ ẹnì kankan yín ṣe, ẹ̀gbá ayé kan ò ní gbóore ọwọ́ yín dànù. Àjíǹde ara máa jẹ́ yín, àánú Ọlọ́run á wà pẹ̀lú yín. Mo fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá mi lọ́nà ọ̀run àti màmá mi àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ dúró tì wá lápapọ̀ pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe rálì lánàá. Àánú Ọlọ́run á wà pẹ̀lú yín. Ìdè yìí mo tún kí yín lẹ́ẹ̀kan sí. Mo fi àkókò yìí kí bàbá Sunday Igboho, nítorí ó ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ láti fi ẹ̀hónú ẹ̀ hàn pẹ̀lú ìdùnnú pẹ̀lú ọ̀yàyà ṣé orúkọ òun nìkan, pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè àti bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò, pẹ̀lú gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá àti sífọ̀ Odúbọ̀tẹ́ni, gbogbo ẹ̀yin OPC lápapọ̀. Ẹ ṣé, ẹ kú dìde. Tẹ́ ẹ bá ti ń lọ, ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí. Àánú Ọlọ́run á bá yín gbé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde ní ìlú Ìkòròdú títí wọ Ẹ̀pẹ́ láti ṣe iṣẹ́ takuntakun
lórí àwọn dáràndáràn àwọn ajínigbé yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wọnú igbó tẹ́ ń lọ gbọ́ àwọn èèyàn tẹ́ ń ṣe ààbò fórílẹ̀-èdè Yorùbá ojú rere Ọlọ́run ló máa bá yín gbé àánú Ọlọ́run á wà pẹ̀lú yín málàmálà òun làwọn ń ké mọ́jọ́ ọ̀nà àfàìlà málà bọ́jọ́ bá ti là málà gbogbo yẹn ẹ̀ là fowó ẹ̀ là fọmọ ẹ̀ rí jẹ tó ẹ̀ rí mu tó ẹ̀ rí ná tó ẹ̀ rí lò tó àlàáfíà ara máa jẹ yín àlàáfíà ara wà pẹ̀lú yín ẹ̀ ní fọ́ lójú ẹ̀ ní darọ jàǹbá rí jàǹbá ọ̀fà jàǹbá aná jàǹbá yẹ̀pẹ̀ jàǹbá àbọ̀ tèèyàn tẹ̀sù tòṣótà jẹ́ tẹ̀mẹ́rẹ́tẹ̀mẹ́rẹ́ tẹ́lẹ̀rẹ́ tòrìṣà tàdíjọ́nù kò ní kọlẹ̀ ní kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ti ń lọ rí bẹ́ẹ̀ bá ń lọ rí ẹ máa bọ̀ rí ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá lápapọ̀ á dúró pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ àwọn tí Ọlọ́run ọba tó kó gbogbo ilé ayé lé lọ́wọ́ pẹ̀lú àwọn àṣẹ àwọn màmá pẹ̀lú àṣẹ gbogbo àwọn àáfàá àwọn wòlíì Ọlọ́run á wọlé ẹnìkan tí Ọlọ́run yọ́nú sí lórílẹ̀-èdè Yorùbá wòlíì ni àáfàá ni onífá olóògùn ni àwọn àgbàlagbà ni Ọlọ́run á wọlé ogun tí àwọn ọ̀tá wa tó ń pètèpèrò láti fi jà wá ogun ọ̀nì Ọlọ́run á bá wa kákò gbogbo ẹni tó bá ti dá bẹ́ẹ̀ tó bá sùn kò ní jí pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá lérò wípé òun á wo orílẹ̀-èdè Yorùbá òun á pa àwọn ọmọ Yorùbá run òun á gbalẹ̀ wọn Ọlọ́run Olódùmarè kò ní fọ́nítọ̀ ń ṣe tó bá rò ó lálẹ́ kò ní dọ̀sán tó bá rò ó lọ́sàn kò ní dàárọ̀ tó bá rò ó láàárọ̀ kò ní dalẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí mo kí gbogbo yín lápapọ̀ àátún ríra ìpàdé wa tún dìgbà kan náà ẹ ṣé lápapọ̀ báyìí o.